wọ́n mà tún fẹ́ wọ́ gómìnà Adeleke lọ síwájú àjọ tó ń gbógun tiwa àbàjẹ́. Ẹgbẹ́ kan tí kìí ṣe tìjọba, the Ọ̀ṣun Mastermind, ti sọ pé òun ti ṣetán láti pe àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́, ìyẹn Independent Corrupt Practices Commission ICPC, lórí àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke fẹ́ dáwọ́lé báyìí. Láìpẹ́ yìí ni Adeleke kéde pé òun yóò ná bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà lórí àwọn iṣẹ́ àkànṣe kan. Lára rẹ̀ ni afárá ńlá 5, ojú ọ̀nà ní kìlómítà 55 káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n TOM, ìyẹn ẹgbẹ́ the Ọ̀ṣun Mastermind, sọ pé ìjọba kò tẹ̀lé àwọn ìlànà tó tọ́ lórí àwọn iṣẹ́ àkànṣe. Bákan náà ni wọn kò ṣàlàkalẹ̀ bí wọ́n ṣe fẹ́ rí owó tí wọ́n fẹ́ ná yìí. Gẹ́gẹ́ bí alákòóso àjọ náà, ọ̀jọ̀gbọ́n Wàsíù Àlí Oyèdòkun ṣe wí, ìbéèrè àkọ́kọ́ tá a fẹ́ béèrè ni pé níbo ni ìpínlẹ̀ Ọ̀ṣun ti fẹ́ rí bílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà tí gómìnà sọ pé àwọn fẹ́ ná lórí àwọn iṣẹ́ àkànṣe yìí, láì ṣe pé ìjọba yìí fẹ́ dá ìpínlẹ̀ Ọ̀ṣun padà sóko gbèsè. Ìdí èyí ni pé gómìnà fúnra rẹ̀ sọ láìpẹ́ yìí pé owó ààbò tó tọ́ sí òun lóṣooṣù, ìyẹn security votes, lòun ná lórí iṣẹ́ àkànṣe. Ìyẹn túmọ̀ sí pé kò sówó nínú àsùnwọ̀n ìpínlẹ̀ yìí. Níbo wá ni bílíọ̀nù yìí ti fẹ́ jáde? Ìbéèrè wa kejì ni pé báwo níjọba ṣe pinnu lórí àwọn ibi tí wọ́n ti fẹ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe náà? Tí ẹ̀mí pínpín nǹkan dọ́gbandọ́gba bá wà, báwo ni ìlú Ẹdẹ nìkan yóò ṣe ní àwọn iṣẹ́ àkànṣe tó pọ̀ jù nígbà tá a ní ọ̀pọ̀lọpọ̀ ìlú ńláńlá tí wọ́n nílò iṣẹ́ àkànṣe? Tí kò bá ní sí ìyànjẹ níbẹ̀, ṣe ló yẹ kí wọ́n fún àwọn iṣẹ́ àkànṣe náà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun, kì í ṣe kí ìlú kan ṣoṣo kó èyí tó pọ̀ jù. A tún fẹ́ béèrè pé kí ló dé tíjọba yìí fẹ́ ṣe afárá ńláńlá 5 nígbà tí a mọ̀ pé kò sí agbára nípa ti owó. Nínú àfiyèsí wa, kò sí ojú ọ̀nà kankan nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ tó nílò irú afárá yìí. Nígbà tí à ń dúró de ìdáhùn sí àwọn ìbéèrè yìí, a fẹ́ sọ fún gómìnà pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ Transparency and Accountability ṣe wọ́ Oyètọ́lá lọ síwájú EFCC nígbà tó fẹ́ ṣe afárá gíga sí oríta Ọláìyá, àwa náà ti ṣetán láti gbé òun náà lọ síwájú àwọn àjọ tó ń gbógun ti ṣíṣe owó aráàlú báṣubàṣu. Lára àwọn ohun tó rújú nínú ọ̀rọ̀ yìí ni ojú ọ̀nà Àkùdá sí Òkè Gádà sí Ọ̀fàtẹ̀dó tíjọba tún kọ sínú àwọn iṣẹ́ àkànṣe yìí. Ohun tá a mọ̀ ni pé wọ́n ti ń ṣe ọ̀nà yìí lọ́wọ́. A kò gbọ́ pé ìjọba gbé ètò ìṣúná aláfikún lọ sílé ìgbìmọ̀ aṣòfin. Níbo wá ni gómìnà ti rí owó tó fún àwọn kọ̀ǹgílá láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà? Ẹgbẹ́ TOM ṣàlàyé pé kò sí ìbọ̀wọ̀ fún ìlànà àátẹ̀lé lórí gbígbé iṣẹ́ àkànṣe sílẹ̀. Bákan náà ni wọ́n bu ẹnu àtẹ́lu bí ìjọba gómìnà Adeleke ṣe kó owó palliative tíjọba àpapọ̀ fi ránṣẹ́ sípínlẹ̀ Ọ̀ṣun láti oṣù 4 sẹ́yìn pamọ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétígbọ̀ọ́ yín.